kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wá pé akúbọ́jà yọ ṣeré mo kẹ́yìn mo kẹ́yìn bàbá mo kẹ́ ẹ̀gbọ́n mo kẹ́ àbúrò èmi mo yàn lólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ sí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là ayé ọpẹ́ ló máa fi máa yọ fún wa èwo ni mo mú wá fún wa lọ́jọ́ títí òní wípé kájọ ṣe àgbéyẹ̀wò gẹ́gẹ́ bí àṣejọ máa ń ṣe mo máa dédé ní interest lórí ọ̀rọ̀ kan wà ní ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn ó gbẹnu tán àwọn obìnrin dẹ̀ ló wá bá wí o àwọn obìnrin ló ṣe kí ni obìnrin ló bá wí obìnrin àṣẹyìn náà ń ṣe báwọn àṣẹyìn náà ń ṣe báwọn àmọ́ bí ilé ayé ń lọ o no going back òun la wà òun la dúró lé lórí pẹ̀ ìgbà wo ló máa jẹ́ àmọ́ àkókò wo ni àmọ́ bọ́ àmọ́ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ojú wa yìí àgbàládùá àsìkò wa yìí ìgbà wa yìí òun ni kò ṣe nígbà tó máa fi rọ̀ wá lọ́rùn tẹ́kọ̀ máa wá ké bí ekúté yẹ wọn ké bí ẹyẹ tọ́mọ yẹn wọn máa fọhùn bí ènìyàn náà ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ mo kí yín káàbọ̀ sórí ètò ẹ jẹ́ kí n gbé àwọn bá ṣe máa ń ṣe ẹ jẹ́ kí n kọ́ sáré gbé àwọn fídíòs kan wá náà kó tó di wípé mo máa wá gbé òbí àwọn obìnrin yìí tẹ̀lé wọn máa pariwo iṣẹ́ mo ní fídíò kan lọ́wọ́ tí mo ń wo wípé mo bóyá ń ṣe ọkùnrin ọmọ yìí má bàjẹ́ o torí èèyàn bíi méjì mẹ́ta mẹ́rin tó ń sọ tó obìnrin ó kọjá bẹ́ẹ̀ ó loud ó ṣe kí ni ó really loud now láì má gbà wá lákòókò ẹ jẹ́ kí a sáré lọ mú àwọn ìtọ́wò tá a máa mú wá ẹ jẹ́ kí n kọ́ra mú bíi méjì wá kó tó di wípé a lọ sọ́dọ̀ obìnrin àṣẹ yìí náà máa ń ṣe báwọn Ọlọ́run á ṣàforíjì fún gbogbo wa now let's go there. ó ga ọ ẹ̀yin èèyàn mi this is serious ẹ wo ọkọ àtìyàwó tẹ́ ń wò yìí àwọn méjèèjì níṣe ni wọ́n dẹ̀ jà títí tí wọ́n gún ara wọn pa ní àná òde yìí ọjọ́ tí àná tó jẹ́ ọjọ́ Tuesday on the 18 2025 February 18 2025 tí a wà yìí lánàá yìí làwọn méjèèjì lọ́jọ́ bẹ̀rẹ̀ ìjàkadì ní ìlú Adó Èkìtì ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ọkọ àtìyàwó yìí wọ́n ní wọ́n jọ ń jà wọ́n jọ ń ágì lórí pé èèyàn kan shit èèyàn kan ò shit lọ ní àwọn méjèèjì jọ ń jà wọ́n dẹ̀ ní bí ìyàwó ṣe mú ọ̀bẹ lọ́kọ náà yọ ọ̀bẹ tiẹ̀ kan tó máa sọ wọ́n ní ìyàwó ti mú ọkọ ó ti gún ní ibi ìkan ọmọkùnrin ẹ̀ wọ́n ní ìyẹn ti gé wọ́n ó ti gún ọkọ níbẹ̀ wọ́n ní ó ti gé kinní ọmọkùnrin ọkọ ẹ̀ wọ́n ní ọkọ náà ò ṣe pé kinní ọ̀nà kàkà kí kó gé nǹkan ọmọkùnrin mi ìwọ náà á lọ tiẹ̀ náà máa lọ wọ́n lòun náà mú ojú kinní ìyàwó ẹ̀ òun náà gún àtọyàn o àti gbogbo ẹ̀ náà ló ti gún ìyàwó àwọn méjèèjì ṣáàpù àwọn méjèèjì kú ẹjọ́ èèyàn mi ò understand nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ wá ń dẹ́rù marriage bá àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò tí ì marry ni ṣé ẹ ń dẹ́rù bá àwọn ọmọ tí wọn ò tí ì marry marriage is not like this ìwọ tó bá dé find ara rẹ nírú nǹkan báyìí tó mọ̀ pé gbàgbó ni ẹ dẹ̀ separate ẹ fúnra yín ní space kẹ́ everybody lọ nílò ẹ̀ ó bẹ́tà ju wípé kẹ́ máa waste ara yín ó bẹ́tà ju pé kẹ́ kàn para yín dànù fáwọn ọmọ yín tẹ́ bá ti rí pé marriage yín ò work mọ́ ẹ walk away now ọkọ kú ìyàwó kú kí wàá ní gain àwọn ọmọ ọlọ́mọ ń sìn wọ́n á máa bẹ̀rẹ̀ sí í gbé àwọn ọmọ yẹn lórí wọ́n á máa ẹni tí ò mọ ìyá àti bàbá wọn ló máa rán wọn ṣẹ́ àwọn ọmọ ti dọmọ ọlọ́mọ nìyẹn kí ló ṣẹlẹ̀ ṣá máa sọ pé ọ̀rọ̀ wọn kì í ṣojú lásán ni wọ́n ní ṣe ni wọ́n jà títí tọ̀rọ̀ ọbẹ̀ yẹn fi wọ́ kán tó di pé wọ́n rescue wọn àwọn méjèèjì ti lọ ẹjọ́ kí la lè pè yẹn láàyè ìjọ òsì ní bóyá bíi 4 days ago nìkan náà òpẹ̀lọkọ̀ ẹ̀ lọ́gúnra wọn lọ́gùn yẹn níkùn mo pòsì ẹ̀ tọkọ yẹn gun nínú tó gúnyàwó ẹ̀ nínú tí ìyẹn náà ojú ọkọ ti fọ́ wọ́n ti gún ọkọ lójú ojú kan ti lọ fún kí ló ṣẹlẹ̀
mo mọ̀ pé àwọn tó ń gúnra wọn yẹn kò ń ṣe ọjọ́ tí wọ́n gún ara wọn yẹn ni wàhálà ti ń ṣẹlẹ̀ nílé yẹn, kò ń ṣe ọjọ́ tó ń gúnra wọn yẹn ni gbàásgbò ti ń ṣẹlẹ̀ láàrin wọn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kí wá náà dúró dè tí nǹkan fi yíwọ́, kí náà dúró dè tí nǹkan fi bàjẹ́ tó fi bàjẹ́ pátápátá tí ò látúnṣe mọ́. Èmi ò understand. Orin wo là ń kọ sí yẹn báyìí? Nígbà tí ọkọ àti ìyàwó bá jà títí tẹ mú ọ̀bẹ, tẹ̀yin méjèèjì mú ọ̀bẹ, tẹ dẹ̀ gún ara yín pa. So okay, this is ṣafẹ́ sọ pé kò ń ṣojú lásán ni. Ṣafẹ́ sọ pé kò ń ṣojú lásán lọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀, nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yìí. Nǹkan wọn ò dí wọn ò sá sí wọn. Àwọn ló yẹ kán ti fúnra wọn ní gap, kán ti fúnra wọn ní space, everybody ti lọ nílò tipẹ́tipẹ́. Mo máa ń sọ, tọkùnrin ṣe máa ń ṣe àṣìgbé, lóbìnrin máa ń ṣe àṣìgbé. Ìwọ tó bá ti rí pé àṣìgbé ní ìyàwó tó gbé torí pé ọkàn ẹ̀ ò balẹ̀ lórí ìyàwó tó gbé torí pé aláṣìgbé ni, àṣìgbé láṣìgbé lẹ̀, gbé jùlẹ̀, jìnnà sí bí sánmọ̀ ṣe jìnnà sílẹ̀. Bó jẹ́wọ́ obìnrin náà lórí pé ọkùnrin tó fẹ́ yìí torí pé wàhálà ló jẹ́ nínú ayé ẹ̀, jùlẹ̀, kò sásàlà fẹ́mi ara ẹ̀. Ṣe rí relationship tó bá ti di pé à ń nara wa, kò sí ni, kò kí ń work. Àfi tọ́nà bá tètè intervene nínú family yẹn. Kí ló dé? Ṣe rí pé tí wọ́n tún àwọn méjèèjì dẹ̀ para wọn. Ẹ mọ̀ pé mo máa ń sọ, tẹ́ bá lọ wo àwọn videos mi dáadáa, ẹ máa rí pé mo máa ń sọ pé ọkọ àti ìyàwó tí wọ́n bá ń jà, tí wọ́n bá para wọn, wọ́n á dá lábọ̀ ara lórí. Ọkọ àti ìyàwó tó bá ti nara wọn kò ń ṣe nǹkan gidi. Ẹlòmíì máa dúró, ọkọ ẹlòmíì máa nà báyìí, á dúró pa ni. Ìyàwó ẹlòmíì máa gbẹ̀mí ẹ̀gbọ́n báyìí ní àwọn dẹ̀ lọ́fẹ̀ẹ́, ó lọ́fẹ̀ẹ́ but kò fún ẹ ní peace, ó ní peace of mind, ó dẹ̀ ló lọ́fẹ̀ẹ́. I don't know. Ṣe rí pé tàwọn eléyìí àti ẹ̀mọ̀ kan tá fẹ́, tàwọn eléyìí ó worse. Ìyàn kan sẹ́ndì fídíò wọn sí mi pé kí n wo, mi ò lè wò ó. Mi tiẹ̀ tó ẹni tó ń wò, mi ì lè wò ó. Kíákíá mo delete ẹ̀ dànù ni. Ó ga ọ̀wọ́ ẹjọ́ torí Ọlọ́run. Ìwọ tó bá ti mọ̀ pé o wà nínú márẹ́jì tí ò pé ẹ̀ tó jẹ́ pé kò ní fọkànbalẹ̀, bó tọkùnrin àbóbìnrin, ẹ já tètè fúnra yín ní space, everybody lọ níbẹ̀ kó tó di nǹkan míì. Torí gbàgbó nínú marriage, wàhálà ló máa ń dá sílẹ̀ fáwọn ọmọ. Àwọn ọmọ nìyẹn sì wọ́n ti dọmọ orúkọ, kò sí bàbá kò sí ìyá. Ó mà ṣe o. Wọ́n kàn dúró nídúró wípé nígbà tó ń fún wọn lówó wípé ẹ lọ bàjẹ́ wá, ẹ lọ ṣe kí ni, ẹ lọ bàjẹ́ wá. Ẹ gbọ́, ṣé tí wo program tí mo ṣe before ilé yìí pé ṣé Fúlàní ṣóun ló ń ṣe wá, kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Ẹ gbọ́, ṣé Fúlàní ló ń ṣe wá? Èyí tí Yorùbá ta fi ń ṣera wa òun ló pọ̀ jù. Now ẹ jẹ́ ká sáré lọ sí ọ̀dọ̀ obìnrin. Let's go there. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Yes, ibi ìkọ̀kọ̀ rèé. Kí ni ká àṣírí tẹ́ ti ṣe tẹ́ ẹ bá lẹ́gbẹ̀gbẹ́ sọ? Ìgbà yẹn ẹ̀jẹ̀ ọmọ kékeré. Ṣé ẹ̀bọ̀ tí mo sọ yẹn? Ìgbà tẹ́ 122 years. Kí ló ṣẹlẹ̀? Ọmọ kékeré ẹ mọ̀, téèyàn bá nìkan téèyàn láì, èèyàn lè. Ìgbà tí mo wá ju iṣẹ́ ìgbà yẹn mọ̀ kọ́ṣẹ́, mo wá parí mọ́ nǹkan ọláìpá yẹn kan. Ó sì máa ń ṣe ìsọ̀rọ̀ sí ẹni sí ẹ̀ gbogbo nǹkan ẹ̀mú láìkẹ́ gan. Ó dẹ̀ ti máa rí, ó dẹ̀ mọ ìyàwó ẹ̀, mo mọ àwọn ọmọ ẹ̀. Ìyàwó ẹ̀ máa wá ń ṣerun ní ṣọ́ọ̀bù wa. Mo láìkí máa ẹ débi pé mi ò mọ mo ìfẹ́ ṣe tí mo bá tọ́ ìmọ̀ ẹ̀ mi ò kì í lè kọ́ńtró ara mi pé ṣé ẹni yóò lè jẹ́ boyfriend mi ọkọ mi àbí ìkọ̀kọ̀ ṣé mi ò táìmù rẹ̀ mo lè ní boyfriend. Ó jẹ́ nìkan tó yẹ pé tí n bá sọ̀rọ̀ pé ọlá mi dẹ̀ rí kí ló ṣẹlẹ̀ fún mi sílẹ̀ pé gbogbo nǹkan bẹ́ẹ̀ ó máa ń kò kí ń ó pàṣẹ ẹ̀rín ó máa ń ṣe nǹkan tí mo bá fẹ́ bọ̀ tó bí yóò tẹ̀ máa sọ ọmọ ẹ̀fẹ̀ rẹ̀ ṣá ó dẹ̀ fẹ́ kó gbé mi lọ sí báyìí ó dẹ̀ fẹ́ kí kò lè gbogbo nǹkan bẹ́ẹ̀
ilé ṣe. boyfriend ti yín ò kí ń ṣe é. ok. tó máa yẹn bó ṣe máa ń ṣe ọjọ́ kan ó wá ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ èmi nìkan lóbìnrin tí mo wà láàrin wọn. káàmì sọ pé ṣé bẹ́ẹ̀ ṣe wáyé tí mo bá mú yín kí ló bí báyìí pé tó bá mú òun ó ní ẹ má wọ̀ rí. ó lọ́jọ́ yẹn ọjọ́ kejì ẹ̀ àwọn àjọ ń ṣàwàdà ó wá ní láti ó wá ń bá mi sọ pé kíní kankan kájọ ṣàwàdà àtijọ́ ṣeré o àwọn obìnrin dàpọ̀ lọ inú ṣọ́ọ̀bù kájọ ẹ̀ fún àwọn ọmọọ̀tàjọ́ kọ́ṣẹ́ wọ́n wá ní kí ni ó ṣẹlẹ̀ kíní kan ọ̀gá mi ṣàdé sóbi tó ti ń sọ̀rọ̀ mi ò ibi rípa ọwọ́ mi kàn dá níbi ìsàlẹ̀ ni. ọwọ́ yín gbá níbi ẹsẹ̀ kẹta ẹ̀. bẹ́ẹ̀ ni mi ò wọ́n rò pé ẹnu ṣẹlẹ̀ náà wò mí tẹ́lẹ̀ ní ọwọ́ gbà yìí. ó wá yarí mọ́ yín lọ́wọ́. ojú ìlú àti ẹ̀kọ́ ṣe mẹ́rin ó kàn ní kí ló ṣẹlẹ̀ bó ṣe dìde nìyẹn ó dẹ̀ lọ sílẹ̀. bẹ́ẹ̀ mi ṣe ní kí n close ibi iṣẹ́ lálẹ́ ó ti pàṣẹ mọ́tò ẹ̀ sí junction tí mo máa gbà lọ́lé. well done. wọ́n ò pé bí mo ṣe ń bọ̀ mo kàn ń bọ̀ àṣé òun náà ló dúró síbi mọ́tò ẹ̀ ní ìtì ẹ̀ wo mọ́tò yẹn kan tó máa gbé mọ́tò yẹn wá ṣọ́pọ̀ wa dáadáa fi gbéyàwó ẹ̀ wá ṣe ọ ẹni yẹn kàn fà mí lápá ni wọ́n á kà á lélẹ̀ ẹ̀ka láti ṣe ká lẹ́kí ló ká ṣàjọ ṣàwàdà lọ́jọ́ yẹn ó ṣe ní pé mo sọ̀rọ̀ kan níjẹta kìíní kan òun mo wò pé kí ló ṣẹlẹ̀. ìpè tí n bá gbá yín mú. ṣọ́ọ̀bù pé tí mo bá gbá yín mú tóun ó wà òkè kí ló ṣẹlẹ̀ òkè kò sí wàhálà. ọjọ́ yẹn gangan èmi àti ẹjọ́ wà lóòótọ́ ni. lálẹ́ ọjọ́ tẹ́ ẹ close yẹn. òun máa ṣiṣẹ́ sọ̀rọ̀ àtàjọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lálẹ́. mo wá padà sọ fún pé mo ti láìkí yìí tipẹ́tipẹ́. wọ́n á ní òkè kò sí wàhálà kí n wọ́n mọ́tò ká jáde. àṣà jáde ó dé mi jáde lọ. èmi kan mo tún sọ wípé mo dẹ̀ láìpẹ́ tẹ̀ ní o tó ń ta nǹkan bẹ́ẹ̀ ó ní máa ń pè bẹ́ẹ̀ káwọn abẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ káwọn ọbẹ̀. ó dẹ̀ park ń wọlé park àdéwọlé. mo wá sọ fún àyè pé èmi ò fẹ́ fẹ́ òun fi kọ́ sí mo mọ̀ ìyàwó ẹ̀ dáadáa. ẹ kàn fẹ́ kọjá lórí ẹ̀ ni. ṣé ọ̀pẹ́ ní ìkọ́tà ìjọ bẹ̀rẹ̀ yìí tí mi ò bá tí mo ti fọ́ ń boyfriend mi bó ṣe ń ṣe lílì bó ṣe mo sọ fún kókó má kó mi mọ́ tí mi ò bá tí wà rẹ́ lómi tí mo fẹ́ fẹ́ àlè fẹ́ àwọn àlè. ó bọ̀ ìgbà tí ó wá pẹ́ ó ti lọ bóyá bíi wọ́n yìí pé ìgbàgbẹ́ ti jọ wá ní. mo ń fẹ́ dílé àwọn ilé mi ò tí ì rí ẹlòmíì tí mo sọ pé mo fẹ́ mi kí ló mú ó ní àwọn òun tí wọ́n máa sọ pé ó máa bí òun pé ta ló ní nọ́mbà tí ó máa ń pè òun. ṣé àwọn òkè bìkan tó bá sọ fún mi pé òun ti fẹ́ dé tòkí ni òun ti fẹ́ wọlé mi ò ń pè mọ́. ẹ ló mo ti fẹ́ délé mọ́ pè mí mọ́ ẹ ní pè mọ́ dọjọ́ kejì as a married man ẹ ní fẹ́ dalí ẹ̀rú. ẹni sùúrù náà bí ọ̀sẹ̀ mélòó lẹ́jọ́ fi yinra yín náà. ó lé ní ìyẹn. ọdún kan lẹ fi yinra yín ẹ̀yin méjèèjì dẹ̀jọ́ mọ̀ pé ẹ kàn ń fi ara yín ẹ kàn fi òdì bọ́dì ni. bẹ́ẹ̀ ni sà. láàrin ọdún kan yẹn ẹ̀dẹ̀ lẹ́ni ẹ̀ ní ẹni boyfriend kankan tó sí yín. níbi kan tí mo enjoy ẹ̀ kan. ẹ enjoy ẹ̀ gan. bẹ́ẹ̀ ni sà. torí ẹ̀ ni ìgbà tí mo ní pé mo ṣe wà pẹ̀lú ẹ̀ tí mo bá kọ́kẹ́ lọ bẹ́tẹ́ náà fún bá pè mí máa òkè tàbí mi. kò dàbí ti máa yẹn. láìkẹ́ mi ìtòdì. yàtọ̀ sí máa yẹn. ìgbà tí wọ́n á rí pé kí ni wọ́n lè àfẹ́tì mi pé tó bá yá. ó níyàwó dẹ̀ lọ́mọ ṣé nǹkan tó mi lọ ṣe lọ́mọ. so a jẹ́ pé yíyin máa yẹn yàtọ̀ sí yíyin àwọn yòókù. ọdẹ fi é. ṣé ẹ ti má rí báyìí. mo ti má rí ẹ kejì mọ́. wow ṣọkọ yóò sí ilé ṣá. akọ mi ti sára. bọ̀ ká wá gbà pé ẹ wá jẹ́mu máa yẹn lọ́la báyìí ẹ tún máa yẹra yín àbí. mi ò gbàdúrà kí n já mi. bọ̀ tẹ́ ẹ bá fi lè jáàmù ẹ̀ bẹ́ẹ̀ ṣe rẹ́rìn yìí. ayé mi
ọdún mélòó gbogbo kìíní ọdún ìgbà wo ló ṣẹlẹ̀ last ọdún mélòó gbogbo kìíní. maybe 5 years right. ẹ sì máa ń sọ̀rọ̀ ẹ̀yin àti máa yẹn. mi ò kí ẹ bá sọ̀rọ̀ mo máa because gbogbo nǹkan tí mo bá ń ṣe òun ló máa ń wà ní brain mi. ọ̀tọ̀ ṣé ìgbà ìmọ̀ la kà sí àbí kí èsì ìgbà ìmọ̀. ìgbà ìmọ̀ la kà sí ìgbà ìmọ̀ tó rí bí ọ̀sẹ̀ pé mo lọ fún nǹkan tí mo like. Christian ni àbí Muslim. Muslim ni mi sá. asaga fúlẹ̀ 1 million. Listen with don jọ tẹ́ ẹ bá. kò sí yàtọ̀ o eléyìí jẹ́ ẹni tó dáná lọ ṣe mà pé eléyìí ní sí ohun tí fèrè ìtàgójú ẹ̀gbọ́n nbẹ níbi tẹ́ wà rí. nínú páàkì ẹ wo dáadáa àpòkọ́ ti ẹ wo sí ẹ wo sí. àwọn ẹja àbúrò níta láì tọ́lọ́wọ́n sànù lẹ́nu bá fẹ́ jẹun ilé. lo. kọ́lọ́run ṣàforíjì fún mi ìgbà yẹn mo wà ní primary 3 so mo dẹ̀ pẹ́ kí n tó wọ school kí n tó bẹ̀rẹ̀ school gbà yẹn bóyá di 12 àbí 11 years ní mi gbà yẹn màmá yẹn wọ́n ti máa wọ bíi bóyá bíi 35 àbí 38 so àwa jọ ń gbé the same house àjọ rent ilé síbi tá à ń gbé so àwa wà nínú holiday ọkọ wọn ẹran ni ọkọ wọn pa ọkọ wọn ti lọ síbi iṣẹ́ so bí mo ṣe ń bá màmá yẹn fọbọ́ ní mọ́mí tèmi náà ti jáde dáadé mi ti jáde mo á lọ ṣeré nínú ilé wọn mo ṣe ń bá wọn fọ abọ́ báyìí wọn kàn fà mí wọlé ni àwọn ni wọ́n kọ́kọ́ dìsfàjì mi ní gbèsè ayé mi. ẹ mí nẹ. ọlọ́run bá ń gbọ́ bàbá yẹn ló kọ́kọ́ dìsfàjì mi ìgbà yẹn bóyá 11 ní ju 11 to 13 years lọ ní ìbúrò jù báyẹn lọ. ìyẹn lẹ́yìn àbí. bẹ́ẹ̀ ni. màmá yẹn tọmọ ọdún mélòó nígbà yẹn. 39 sí 40 ni wọ́n gbà yẹn. wọ́n dẹ̀ wọ yín wọnú ilé bí tẹ́tí bá wọn fọbọ́ pé kẹ́kẹ́ bá wọn fọbọ́ mi nù ilé. bẹ́ẹ̀ ni. alápàtà dẹ̀ lọkọ wọn. bẹ́ẹ̀ ni. kódà mò ń gbọ́ yín o. kódà kò ń ṣe nǹkan mo tún bá wọn ṣe. ok ẹ fọbọ́ abọ́ wọn tẹ́ bá wọn fọ kì í ṣe kan lè bá wọn fọ. kì í ṣe nǹkan mo tún bá wọn fọ abọ́ wọn. abọ́ tí wọ́n gangan ni o. bẹ́ẹ̀ ni mo sọ fún yín sẹ́ ìgbà tí mo ṣe rí ẹlẹ́ẹ̀kejì tí à ń ṣe lọ́wọ́ báyìí ọkọ̀ wọn kàn kanlẹ̀kùn ní wọlé. alápàtà dèbọ́dẹ̀ máa ń lọ bẹ̀ lọ́wọ́. ṣé bí màá yẹn ṣe wá wọlé báyìí ṣé mo pé kò lè expect pé obìnrin ọlọ́run. kò lè expect torí pé kéré. exactly so máa yẹn mọ̀ ó kàn ra pọ̀n mi sẹ́yìn ni máa yẹn wọlé bẹ́ẹ̀ ó kàn pọ̀n mi sẹ́yìn ló dẹ̀ róró mọ́ mi. wàláì mo fi ọlọ́run tí mo sì mo fi búra. ẹ wo ṣé tí mo jàjà jáde lálẹ́ ọjọ́ yẹn báyìí ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin mo ṣe mo design lọ́kàn pé mi ì ṣe mọ́. ẹni sọ̀rọ̀ wọ́n fi ìró wọ́n fi pákéjì yín jáde. wọ́n fi pákéjì mi jáde. ihò lẹ́dẹ̀ wà nínú ìró yẹn o. mo ṣòkòtò mi wà ní half ní ìbọn tán. àzàdá yìí ṣe ìbọn yín dẹ̀ kì. ẹ wo mo ṣàmọ̀ pé mo bọ̀ kàn. ẹ mọ̀ pé bọ̀ yẹn kì ẹ fíìlì pé bọ̀ yẹn kì. mo fíìlì ẹ̀ tèmi gan mọ̀ pé àbí mo ti dọkùnrin ni. ẹ ṣe sùúrù. alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ ṣe kágbà pọ̀ ọmọdé nìyẹn ẹ mọ̀ nǹkan kan ìgbà ẹ mọ̀ ni ẹ mọ̀ bó ṣe ń rí ìgbà tẹ́ fẹ́ ṣe lẹ́ẹ̀kejì yẹn ṣe ó dùn mọ́ yín ni àbí kí ló tẹ́ fi kọ̀ntínú láti gbà láti túnṣe àbí torí pọ́n dàgbà jù yín lọ. ó dùn mọ́ mi àwọn ló máa gbé mi ó máa gbé mi sókè báyìí wọ́n máa gbé mi sókè. a máa gbé yín gẹṣin. wọ́n máa gbé mi gẹṣin ni wọ́n máa gbé mi ni. wọ́n máa gbé mi ni wọ́n máa gbé mi. eléyìí tẹ́ ẹ rẹ́rìn yóò dàbọ̀ ẹ fẹ́ ṣe sí o. ọlọ́run máa jẹ wá ọlọ́run ò ní jẹ́ mọ́ mo ti bọ́ lè gé. ó ti dirú ẹ̀ mélòó tí wọ́n ti jẹ́ kẹ́ ẹ̀yìn tẹ́ ẹ ti bá wọn fọ́ bọ̀ ẹ̀ ó ti dirú ẹ̀ mélòó.
the same set náà ni o àwọn méjì tí mo fẹ́ sọ ilé ẹgbẹ́ mo dárúkọ lẹ́ẹ̀kan pé in fact ṣé rí nínú rúùmù yẹn ẹni tó fèsì wa báyìí tó fèsì rúùmù wọn fèsì náà fèsì o ẹni tó fèsì wúmà yẹn òun náà àwọn méjèèjì yẹn ni ni wọ́n yìnyín. bẹ́ẹ̀ ni bí mo ṣe ń kúrò ọ̀dọ̀ kan báyìí máa tó lọ ọ̀dọ̀ ẹnì kejì. àti kékeré la ti ṣe side hustle yìí rẹ. mo fi ọlọ́run elédùmarè tó dá mi ṣe léyìí a fi ọlọ́run elédùmarè tó dá mi ṣe léyìí àwọn méjèèjì. àti kékeré náà ti ń gbé yín gẹ̀ṣin. tóbìnrin ò pọ̀ tó tọkùnrin ni obìnrin náà ń ṣe bẹ́ẹ̀ àwọn náà ní lọ́wọ́ máa he ọmọ ọlọ́mọ. mo ti ẹ̀ gbọ́ kan ní bóyá bíi 5 years ago ìgbà yẹn program marriage and relationship ó ní mò ń ṣe bóyá 5-6 years ago something like that. woman yẹn ó ní ọmọ òun wọ́n ti wá dé America ọmọ ẹ̀ ló wá sọ fún ìyá ẹ̀ wípé uncle ìyá ẹ̀ òun ló ń ṣe pẹ̀lú ọmọ tọ́mọ fi wá dé US tó wá fi lọ ṣe pẹ̀lú ọkùnrin sọ́kùnrin. ó kọjá bẹ́ẹ̀ ẹ wo tí mo ṣe before eléyìí ẹ wo kò sí àkókò mọ́ ni ìkan wà tó jẹ́ wípé àtiwọ́ tó ń gbọ́ àtiwọ́ tó ń wò ó lè má sunkún yẹn síta bọ̀ wá sunkún sínú pé oh my God oh my God ó wá ẹ gbọ́ ṣé àìrí jẹ́ àìrímu yìí torí tóbìnrin tó yàtọ̀ sí i èyí tí mo tún wá sọ yìí ni ti ọmọ àti bàbá ó wá ń kọ́mọ òun fẹ̀ sí gọ́ǹsì ìyá ẹ̀gbọ́n mi àtàbúrò mi Yorùbá ní mí Yorùbá níran mi nílò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ó kọjá bẹ́ẹ̀ ó thick ó terrible ó kà ní láyà but tí ìlú bá dáa wàá ronú a little bit normal torí gbogbo everybody náà ni ò gbádùn ó yàtọ̀ síra ni but wàá think normal a little bit normal kò yẹ yín ṣe little bit normal but tí ò bá sí nǹkan kan tí àtijọ́ àti mo tó bá ti bẹ̀rẹ̀ sí nínira fún ọmọ ẹ̀dá kò sí ní ìdààmú adé bá ọpọlọ yẹn a máa wò ó wípé jẹ́ kí n ṣe ó dàbí àwọn tó mutí ni jẹ́ kí n sáré mutí díẹ̀ bóyá mo lè fi gbé ìrònú kúrò irú eléyìí náà sì tó jẹ́ wípé tọkọ ẹ bá lọ sílé ẹran ọkọ ẹ lọ ṣiṣẹ́ owó wá ìwọ kúrò ó mú ọmọ kéékèèké ládùúgbò ó fà wọ́n wọlé you can imagine ọmọ tó ní ìgbà tí tó wọlé ó gbé òun sẹ́yìn you can imagine bí ọmọ yẹn máa ṣe rí sí wúmà yẹn ẹ máa rí bá ọmọ yẹn máa ṣe rí bí fún wúmà yẹn pé ọmọ tí o lè gbé sẹ́yìn nígbà téèyàn wọlé pé mò ń bá ṣeré ni tàbí mò ń bá ayé tí ò da ìlú tí ò da ni because tí 20 bá ṣẹlẹ̀ ní Áfíríkà ní Nàìjíríà á fi imú bíi 9 á fi jófin nínú á fi ẹsẹ̀ á fi ṣe tó kù 11 tó kù tó bá jẹ́ nílùú òyìnbó ni gbogbo wọn pátápátá wọ́n máa gba òfin kọjá. ó ṣe máa ṣe gẹ́gẹ́ bí mo ṣe àdéhùn wípé pápápá ni máa ṣe ètí ọjọ́ títí òní èmi náà sì ni ọmọ yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ ìtì náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là yí ọpẹ́ ló máa yọ Yorùbá ni mí Yorùbá ni ìran mi orí ibo lèmi àti orí ibo la tò sí orí wípé no going back ni torí tí a bá níbi tí a fẹ́ dé gbogbo orú àwọn nǹkan báyìí á dínkù ebi ìyà ìṣẹ́ àìríjẹ àìrímu gbogbo ẹ ti kó papọ̀ sínú ìṣẹ́ kò sí nǹkan tí ò lè sọyàn dà kò sí ìríkìrì tí ò lè jẹ́ kó ju àwọn èèyàn rí
bọ̀tí ní agbára lọ́wọ́ ọlọ́run ó ṣe ọmọ olókùn bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ̀ ó ṣe èèwọ̀ òrìṣà a máa débẹ̀ láì má sinmi láì má dákẹ́ náà èyí tó wá jẹ́ nígbà àkọ́kọ́ orí ìkànnì wa oríṣiríṣi ètò òun làwọn máa ń gbé yẹ̀wò lórí ìkànnì yìí tó ń kọ́ni lọ́gbọ́n tá a fi mọ́wọ́ ọ̀tún yàtọ̀ pé eléyìí ṣe nǹkan tí ò dá eléyìí ṣe nǹkan tó dá tí a fi ń wo làákàyè wa tá a fi ń exercise làákàyè tí ọlọ́run elédùmarè tó jogún fún èmi àti yín níbi tá a dẹ̀ ti ń sọ̀rọ̀ wípé ẹ tú wa lẹ̀ ẹ tó kùn lọ́rùn wa ẹ jọ̀ọ́ ẹ tú wa sílẹ̀ ilé tó lọ ẹ tú wa sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run fa gbogbo nǹkan tá à ń rí ọlọ́run jẹ́ kójú wa lókèrè mo bá aládùúrà ní agbára lọ́wọ́ ọlọ́run èmi lẹ́yìn máa rí ẹ̀yin ni mo máa bá ẹ ní fi mí ṣàwátì èmi náà ní fi ń ṣe àwátì lágbára lọ́wọ́ ọlọ́run ní fojú sunkún ọmọ wọn ní pòkò ọmọ ká èmi àti yín mọ́lé gbogbo èyí tá à ń retí inú wa ń dùn kò ní di ìbànújẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè láti kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá àwọn bàbá wa Dr. S2 Ultimate tẹ̀ ń bá wọn patronize tẹ̀dẹ̀ ń fún wa ní feedback àdúpẹ́ lọ́wọ́ yín àtúgbé polówó wọn náà àtúgbé wa náà lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tiwa. God bless you. Bye for now. One love. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra búkẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.